no reach 750 because they comot SMS. I can never go back. No. No go back. No go back. Ṣọ̀gbọ́n akọ bàbá apájáwẹ́jáwẹ́ tí ẹ̀. Ẹni bá pàjọ́ lẹ́kún ẹ̀gbìyànjú ẹ̀fọ́ etí ẹ̀. Kí Ìbọ́láyàn? Kò sí ohun tí mo fẹ́ kó pọ̀ ju ikú lọ. Ikú ló tọ́ sí ẹ o. Ikú lọ gbà. Ìwọ́kùwọ́ ni búburú wá o. Ìfàkúfà lẹ́gbọ̀rọ̀ fà. Sọ́kò ọ̀yà kó bá wọn. Ilé náà kọ́ di ọ́ di ma. Ó yé bèrèbè. Ó yé bèrèbè yìí náà. Ó yé wọ́n. Ó ṣí ara. Gbọ́n kẹ́kẹ́ kó tó lè sàmì ayé mi. Àwọn alábàtì ẹ̀. Ọ̀gá màchá. Mo ní pásítọ̀tù. Mo gba pásítọ̀tù ṣọ́ọ̀bù. Mo gbà fóògùn. Mo gbà fún ọya. Mo gbà fún iṣu. What's up, Ṣọ̀gbọ́? Jigida èṣù. Ẹ kàn bá ọ́dí òyìn jẹ ni. Ó tẹ̀sí ẹ tó bá fi yín le. Ẹ̀yin lọ sí Cairo. Ẹ kàn bọ́dà wọn. Ẹ kàn ṣe ó. Ẹ kàn ní káwọn òyìnbó máa mú sìgá pé mo ẹ̀dá o. Traditional man. Ogbó àtọ́. Àìmọ́ ni èmi á máa dé ìfúnni àbí kí n dé òun tí n bá gbó báyìí mo lè mú mi. Tọ́ yẹn ń gbọ́ ẹ máa ń tẹ́wé jù. Ẹ̀wẹ̀ mi ibi kéètọ̀. Ọwọ́ pin yín mọ́ mi. Ṣé kò ṣe tó àjọ máa jókòó ní plane? Mo lè sanwó bọ́lẹ̀ láti inú plane o. I'm supposed to be born in Canada. In Canada. In Canada. In Canada. In Canada. The money dey here. I'm sorry. I give her my account. So the SMS on late. I don't know if boya money drop or the money dey hang. No reach down anything or what. Ṣọ̀gbọ́ ti lọ. Ṣọ̀gbọ́ ti lọ. Tẹ̀fẹ̀. Yóò bá mi sọ ìsìn. Wọ́n kéèyàn fẹ́ nǹkan kan á mọ́ fún yàn. Sọ̀rọ̀ gbádùn èbò tí wọ́n sọ. Àádúrà èbó wo ni wọ́n sọ? Ṣé bẹ́ẹ̀ mi fowó ṣòwò? Ṣé mi mọ̀ pé owó hà ni? Owó kí ló fi ṣe? Mo fi bet. Ìwọ̀n bẹ́ẹ̀tì. Miami, Ẹ̀yìntà Miami àti PSG. Mo gbé Messi to score 3 goals. Mo jọ kí ló ṣe? Èmi mo bí kí ló ṣe? Bàbá mi èmi gan ní òkè lẹ́nu ayé. Ṣé mo yọ ọdún tí mo fi tẹ̀sẹ̀? Mo gbé ní sùúrù.